kàn fẹ́ ṣe àlàyé fún yín kẹ́ lè mọ irú ìjọba tí wọ́n ní ẹ̀yin lẹ dìbò fáwọn táwa mọ̀ pé ẹ dìbò fún wọn wọ́n gba òṣèlú wọlé ni tí wọ́n bá fèrú sí nǹkan tó máa ń ṣẹlẹ̀ náà ló ṣẹlẹ̀ yìí o olóyìnbó á ní mediocracy at its highest level àìmọ̀ kan tó kún àìní ìmọ̀ olóńgbà tó ṣẹlẹ̀ yìí ọ̀rọ̀ yìí ò le akọ̀gbọ́n lórí fọ́nrán ni pé ẹni tó ṣe agbẹnusọ fún gómìnà Adémọ́lá Adélékè ó fi ìwé kan síta ó ní afárá àwòyanu tí ìjọba gómìnà Oyètọ́lá ṣe sí Ọláìyá lóṣogbo ó ní afárá yẹn kò dáa mọ́ o àwọn máa ti pa ní o èmi kàn wò pé irú òṣèlú wo la tẹ̀ ṣe ṣé téèyàn ò bá mọ̀ ṣé kò tiẹ̀ láwọn tí wọ́n mọ̀ lẹ́gbẹ̀ẹ́ kí la bá débi yẹn abẹ́ẹ̀rí sáàgbó tó fẹ́ máa bú gòlù gómìnà Oyètọ́lá ò fi fertilizer ṣe ọ̀nà wọ́n dẹ̀ gbé iṣẹ́ fún ẹni tó ń ṣe cyber cafe ó jẹ́ ìyàlẹ́nu fún wa o èèyàn arápínlẹ̀ Ọ̀ṣun lẹ́gẹ̀sì tó ń dùn mọ́ Òṣogbo nínú afárá alákọ̀ọ́kọ́ tí ó jẹ́ afárá abẹ́yẹfò ní ìpínlẹ̀ Ọ̀ṣun òun làwọn tí wọ́n ń ṣe yíbóyíbó nídìí ìtàn fẹ́ ṣe náà tí ìbádébì kan náà ni àwọn máa ti pa kọmíṣánná fún ètò iṣẹ́ òde ó ti ṣe àlàyé bí Alhaji sí Agboyega Oyètọ́lá ó ti ṣe afárá yìí ó tún bá débi pé òun pè yín ẹ̀yin ìjọba gómìnà Adélékè pé ẹnjìníà yìí bóyá ìlú òyìnbó lẹ ti gbé wá o bóyá ètò dẹ̀ ta fertilizer yìí náà ni àbí oní cyber cafe ó ní kẹ́ ẹ gbé wọn yọjú síta kán wá ṣàlàyé fóun ibi tí afárá Ọláìyá tó ti ní fọ́ọ̀tì kò lè jọ wá lójú o olóyìnbó ní you cannot give what you don't have nǹkan tẹ́ ẹ̀ ní ẹ̀ lè fi fún aráàlú nítorí pé ẹ mọ̀ pé afárá tẹ̀yìn ṣe àti challenge rí o àwọn iléeṣẹ́ tẹ́ gbé fún àti lọ sórí rédíò àti pariwo ẹ̀ gbà tó jẹ́ pé ẹ̀ẹ̀tẹ̀ kúkú ṣe advert a béèrè lọ́wọ́ yín a ní ìgbà wo lẹ gbé ìwé síta pé ẹ ti ẹ̀fẹ́ award iṣẹ́ tó wọ billions oní 5.8 billion wà mẹ́ oní 10.7 billion wà mẹ́ ààrí dèní a lọ sórí rédíò kọmíṣánná tó ń gbẹnu sọ fún gómìnà ó ní òun máa kó wa mú rántí pé réèvù ládọ́jọ́ ẹ̀ réèvù tí ìbá wa sọ̀rọ̀ pé wọ́n máa ti mú ibi tí wọ́n ti advertise sẹ́ tán fi lè máa follow the process wa ààrí dèní o kọmíṣánná tó ń gbẹnu sọ fún gómìnà a tún sọ fún wọn pé ìkan nínú company tá à ń pè ní Accord Integrated ní orí corporate affairs commission inactive ni wọ́n kọ síbẹ̀ fún iléeṣẹ́ yìí iléeṣẹ́ tó ti kú ìgbà tí kọmíṣánná fún agbẹnusọ gómìnà máa sọ ó ní corporate affairs commission ó ní rẹ́kọ̀dù wọn ò pé ó ní torí ẹ̀ ni ò jẹ́ ká rí orúkọ iléeṣẹ́ yẹn bẹ́ẹ̀ ní iléeṣẹ́ tó dá ibi tá a bára wa lọ́sùn ó jẹ́ ohun ìtìjú ṣé ìjọba tó gbé tiẹ̀ tó gbé iṣẹ́ oko ríro tó gbé fún télọ̀ tó gbé iṣẹ́ ọ̀nà tó gbé fún fertilizer ẹ̀yin ò mọ̀ pé Ìjẹ̀ṣà a ní ohun akátá bá jẹ olófin lẹ́gbẹ̀rẹ̀
nǹkan táwọn ń jẹ náà fi ń lọ Gbóyèga Oyètọ́lá. Ẹ̀fọ́rí PDP lọ́sùn ní Gbóyèga Oyètọ́lá. Wọ́n lè sùn ní ọjọ́ kan ká má dárúkọ Gbóyèga Oyètọ́lá torí pé ohun tí Gbóyèga Oyètọ́lá ṣe kò ṣe parẹ́. Ẹ wá ní ẹ fẹ́ pa eléyìí rẹ́. Ẹ mọ̀ páwa náà ò lè gbà fún yín kẹ́ parí, ará ìpínlẹ̀ Ọ̀ṣun ò lè gbà torí ògo ìpínlẹ̀ Ọ̀ṣun. Ògo ìlú Òṣogbo ni ògo gbogbo wa lọ́sùn. Ṣẹ́rí tó wà lẹ́yìn ìjọba tó wà níta sìn adẹ̀tí balùwẹ̀ náà. Ìtẹ̀yìn ń ṣe lọ́wọ́lọ́wọ́ ẹ tiẹ̀ jáde síta kẹ́ ẹ jẹ́ kárí plan tẹ́ ẹ fẹ́ sọ́dà kan. Ká tó ṣe ọ̀nà Ọláìyá alternative routes ti pọ̀ káàkiri tí kò fi ní aráàlú lára. Ṣé ìjọba yóò kí ń wọ kórópè ni wọ́n gbọ́n kan táwọn èèyàn sọ bá wọn ní kórópè pé èpè náà ń ṣẹ́ fún wọn lójoojúmọ́ torí wọn àti ẹ̀jẹ̀ kan rìn ẹni tó ń ṣòwò lè rí òwò ẹ̀ ṣe àti dégbèsẹ̀ di wàhálà fún wọn nítorí kíni torí pé oní fataláísà ò lè mọ̀ pé ó yẹ káwọn ní alternate bùtù táwọn bá ṣe òṣèlè Ilé-Ifẹ̀ wọ́n ṣe ń pariwo yìí ṣùgbọ́n tí adití tó bá wa ọkọ̀ ìpanu àwọn tó wà ní ẹ̀wọ̀ tó tán bá parọ́ pariwo fún mi gbọ́. Gbogbo nǹkan tí gómìnà tí kọmíṣánná fún ètò iṣẹ́ tó ti ṣàlàyé tí wọ́n bá máa padà wá wọ́n lè ní irọ́ náà ń pa àwa tẹ́ náà ń parọ́ òótọ́ ọbẹ̀ dàbí kẹ́lí wá sọ. Tá a bá ní ẹ ti gba iye bílíọ̀nù báyìí ẹni irọ́ náà ń pa òótọ́ ẹ̀ dà. Ṣùgbọ́n kí Ọ̀ṣun tó bàjẹ́ ẹgbẹ́ APC ò ní dákẹ́ o. Torí àwa mọ̀ dájúdájú pé ará Ọ̀ṣun kọ́ ló dìbò fún yín. Ẹ̀yin lẹ mọ̀ bẹ́ẹ̀ ṣe rìn lẹ́kọ̀ọ́rọ̀. Ìbò tí kò dùn mọ́ ará Ọ̀ṣun nú òun náà ni ò dẹ̀ jẹ́ kẹ́ ẹ lè ṣe ohun tó dáa. Èyí tó dáa tí gómìnà Oyètọ́lá ṣe tí ẹgbẹ́ APC ṣe òun lẹ ní ẹgbẹ́ dàrú yìí. Kọmíṣánná tún ṣàlàyé torí ẹ̀yin ìyá mi nílé torí tí la ṣe ń ṣe léyìí kẹ́ ẹ lè gbọ́ kó lè yé yín. Kí ni ìdí tó fi ṣe afárá Ọláìyá? Wọ́n ní ìjàmbá mọ́tò máa ń pọ̀ ńbẹ̀ ṣe mọ̀ pé ọ̀nà bíi 4 ló pàdé ńbẹ̀. Torí ìjàmbá ọkọ̀ yìí àti súnkẹrẹ gbàkẹrẹ tó máa ń wà lórí ẹ̀ ní gómìnà Oyètọ́lá fi ní a máa ṣe. Ẹ wo gbogbo àwọn tí wọ́n wá wo ọ̀nà yìí o. Ẹ wo ẹnjìníà kọ̀ǹtrátọ̀ tá a gbéṣẹ́ fún pẹ̀kúlíà. Ó kéré jù stéètì 10 ní Nàìjíríà yìí. State tó burú jù tí omi wà ń bẹ tí ọ̀nà burú jù láti ṣe Delta peculiar àti ṣe mẹ́rin. Profile peculiar ni tó submit. Ẹjọ́ ẹ̀yẹ kárí profile yìí fertilizer supplier. Abẹ́rẹ́ o, kò ṣe engineer tí o láì ní rọ́nú. A challenge yín. Tó bá wù yín kẹ́ lọ kọ́ kẹ́ ní fertilizer supply fertilizer ní London ẹgbẹ́ jáde jẹ́ kárí. After peculiar ó ṣàlàyé ó ní consultant tí gómìnà Oyètọ́lá lò advanced engineering consult of international repute tí ó ṣe ọ̀rọ̀ orílẹ̀-èdè Nàìjíríà nìkan. Àìsí àwọn yẹn lè rò pé ẹ fẹ́ rọ́bìṣì. Ẹni tí tíjà bá máàkì pé alóòsì àṣírà àbí gómìnà Oyètọ́lá ní mo fagilé ẹ lè ní ṣe ilé ìrọ́bìṣì kò sí tó ṣe afárá Ọláìyá o. Ẹni ẹ máa lọ sórí rédíò ẹ máa pariwo káwọn èèyàn má gbàbẹ̀ o nítorí pé ẹ ti mọ̀ pé 2023
2026 ẹ ti kú ẹrù ní ẹ ń lọ ni ẹ wá rò pé ìgbà lórúkọ jẹ́ ìgbà iṣẹ́ tiwa jẹ́ lẹ́fi máa wà mẹ́ ó ti wà ní àkọọ́lẹ̀ Ọlọ́run tẹ́ ẹ bá mọ̀ 2026 ẹ ti lọ ẹ lọ́pọ̀ ti lọ. Ó ti lọ. Ìjó kọ́ la wá jó ìjó kọ́ la wá jó ó máa àwọn tí wọ́n jà fún ìpínlẹ̀ Ọ̀ṣun mo mọ̀ pé wọ́n á máa ṣẹ̀jẹ̀ sínú á dẹ̀ máa dùn wọ́n pé báwo la ṣe bára wa nínú ibi tá a bára wa yìí bọ́tà bá dẹ̀ òkú tó wá máa dọ̀la báyìí a máa lọ fọlọ́pàá gbé alága ẹgbẹ́ ni ọ̀la la máa mú sẹ́kítírì ọmọ wa yóò gbọdọ̀ súnlé BANIK yẹn wọ́n ti ń lé a máa pa kí adé yìí ni kọ́lọ́ lábísí àti ẹ̀fẹ́ rí ẹ̀ẹ́lẹ́ pa wá àwa máa sọ òótọ́ nítorí òótọ́ yẹn là tún fara yẹn gbogbo ìgbésẹ̀ yín pátá gbogbo ẹ̀ láti mọ̀ àtúgbọ́ pé àwọn kan ẹ tiẹ̀ ń wo pé àbíká tiẹ̀ lọ ní kí tírélà lọ kọlu òpó tó gbé afárá ìdánimọ̀ kí tírélà bá kọlu àwọn èèyàn wò yìí o ẹgbẹ́ tírélà lọ bẹ̀kẹ́ dánwò kí kankan tiẹ̀ ṣẹlẹ̀ sí bíríìjì yẹn a ti mọ̀ pé ẹ̀yin lẹ wà lórí ẹ bá kọlu ẹ ní ẹ wo bíríìjì tí wọ́n ṣe tí ẹ bá gbọ́ nǹkan tí kọmíṣánná onímọ̀ ẹ̀rọ rẹ̀ bí ọmọ ayé sọ ó ní àwọn ṣe nǹkan tí kò ṣẹlẹ̀ rí lọ́sùn ibùn ní Nàìjíríà wọ́n ṣe ẹja wọ́n ṣe iná sí sólà ni ó ní omi tó wà bẹ́ẹ̀ orin tán bá ń kọ ni omi yẹn máa bá ṣiṣẹ́ àwọn yìí tó á lè lọ bẹ̀ during Christmas during Eid ẹ abandon ẹ ni sólà tó wà ń bẹ ó likely kó má ṣiṣẹ́ mọ́ ẹja ó likely kó má ṣiṣẹ́ mọ́ frontage tó wà ń bẹ ó likely kó má ṣiṣẹ́ mọ́ ṣé nǹkan tó ń pè níjọba ṣiṣẹ́ nìyẹn ìjọba ẹ̀tanú ìjọba bó o bá o kú lẹ́sẹ̀ nínú Ọ̀ṣun yìí kan náà ìjọba tó bá dára ẹ̀ lójú kò ní báyọ̀ jẹ́ ìjọba Oyètọ́lá ẹ̀ẹ̀rí gómìnà Oyètọ́lá rí láyé kó jáde síta kó máa ní òun báyọ̀ jẹ́ àwa ò báyọ̀ jẹ́ ṣùgbọ́n tá a bá ní òótọ́ àsọjáde fún mi. ó sì ń lóòdù bọ̀ ní o ọ̀rọ̀ sì pọ̀ torí tẹ bá ní bẹ́ẹ̀ ní ọmọ skul iye báyìí lẹ́ná fún wọn ọwọ́ wọn náà lẹ́ ti gbà details wà lọ́wọ́ wa kí ni a wá sọ̀rọ̀ nípa ẹ̀ so a ń sọ fún àwọn ọmọ ìpínlẹ̀ Ọ̀ṣun a sọ fún ọba gbogbo ẹ̀yin kábíyèsí gbogbo ẹ̀yin tẹ́ ìjìyà kí wọ́n tó dá Ọ̀ṣun sílẹ̀ a pè yín kìlọ̀ fún ìjọba tó wà níta kí wọ́n má fi ẹ̀tanú ba lẹ́gẹ̀sì Ọ̀ṣun wọ́n má fi parẹ́ wọ́n bá ní àwọn fẹ́ ṣe ìyẹn ò ní káwọn Ọ̀ṣun tún dìbò fún àwọn àti ẹ̀ nídìí ni wọ́n ti rí mistake tí wọ́n ṣe tẹ́ bá pé èèyàn 10 lọ́ṣun 8 máa sọ pé a mọ̀ pé bí ó ṣe nílé o. a tún máa adúpẹ́ lọ́wọ́ ẹ̀yin oníròyìn fún ìtẹ̀gbọ́ yìí tí ó bá tún nídìí tó yẹ ká fi pè é mọ̀.